Mo kí ọkùnrin wa, mo kí obìnrin wa, mo kí ọmọdé wa, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà wa. Láwa tá bá ti ń dóko, láwa tá bá ti ń dóbò ni mo kí. Mo kàn fẹ́ sáré ṣàlàyé díẹ̀ fún wa nínú àwọn nǹkan kan táwọn obìnrin pè mí sí. Àwọn obìnrin pè mí sákèsí kan pé inú àwọn ò dùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn kọ̀ọ̀kan pè mí sákèsí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn ọmọge kan pè mí sákèsí ẹ̀. Kí n yẹn kọ́ tiẹ̀ mo fẹ́ fàyọ bí pé mo fẹ́ ṣàlàyé solution gangan fún obìnrin. Ẹ̀yin obìnrin, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kíni kan fún yín pé ẹ̀yin ni ìbálòpọ̀ wúlò fún jù o. Ẹ̀yin ni ìbálòpọ̀ ló wúlò fún jù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò mọ̀. Ẹ̀yin obìnrin ẹ jára yín ní level tá a wà sìn. Ẹ jára yín kẹ́ ẹ dóko bó ṣe wù yín. Ẹ dóko ọkọ yín bó ṣe wù yín. Ẹ dóko boyfriend yín bó ṣe wù yín. Ẹ má jẹ́ kẹ́nìkan tàn yín pé Ráfá ṣìnà ló ń ṣe. No, kì í ṣe ṣìnà. Tó bá ń dóko ọkọ ẹ, wàá gbádùn. Torí pé ìgbádùn wà nínú oko dídó torí yìí o. Adùn ni. Adùn kan tó jẹ́ pé adùn ayérayé ni ká máa dóra wa nínú ọkùnrin àti tóbìnrin. Adùn ayérayé ni o fẹ́ni tó bá rí ọkùnrin tó bá mọ̀ ọ́ dó. Fẹ́ni tó bá rí obìnrin tó bá mọ̀ ọ́ dó. Kò yé? Ọkùnrin tó bá mu òbódó tó bá pàdé obìnrin. Tóbìnrin tí ò bá mu òbódó tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ginger dé level kan, obìnrin ò ní gbàgbé ẹ o. Ẹ̀yin obìnrin tẹ́ máa ń pariwo ìyà kó ń jẹ yín. Iye okó ò jẹ yín lẹ́ ń fi ìyà jẹra yín o. Látara kankan tẹ́ ẹ sì ń fi ìyà jẹra yín ni pé tó bá ń dóko ọkọ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ tó ò bá gbádùn kí ló dé tó fẹ́ endure tó fẹ́ pé máa endure títí tó fi ọ wọlé tó fi gbádùn ẹ̀mọ́ tó fi wá di pé wàhálà wá di fẹ́ wá ń ṣe ṣìnà. Má ò lè ṣe. Nítorí máa mú ẹ tó obìnrin fi máa ṣe ṣìnà. Dóko yẹn lásìkò ìgbà tí wà àti bàbá yẹn bá ń fẹ́ra yín lọ́wọ́ lójú ọ̀nà. Dóko ẹ̀ kó mọ̀ pé oko tí mò ń dó yìí ṣé mò ń gbádùn àbí mi ì gbádùn ẹ̀. Tètè mọ̀ bóyá wà á dúró àbó ò ní dúró. Kò wá ní da ká máa sọ̀rọ̀ oko lẹ́gbẹ̀ẹ́ yín àbí ká máa sọ̀rọ̀ pọ́nrán lẹ́gbẹ̀ẹ́ yín kó máa di pé wà máa pòṣè torí pé ò mọ̀ gbádùn o nígbà ìgbádùn tó yẹ kó o gbádùn lára ẹ̀ ó jẹ́ bànújẹ́ fún ẹ. Àwọn obìnrin kan bẹ tó bá ń sọ̀rọ̀ oko tó bá ń sọ̀rọ̀ pọ́nrán níwájú wọn inú wọn máa ń dùn ni. Inú wọn máa dùn wípé wọ́n sọ̀rọ̀ pọ́nrán wá kàn lè tóbìnrin mi máa bú ẹ̀rín kàkàkàkà. Wá pé orúkọ ẹ̀ gan kò ní rántí orúkọ ẹ̀ because ó ti imagine bí adùn kó yẹn bí n tó máa ń rí nínú adùn kó ti imagine lọ adùn pọ́nrán ó ti imagine lọ. Ẹ̀yin obìnrin máa advise yín ẹ dó pọ́nrán lásìkò tó bá yẹ. Kò sígbà tóbìnrin ò lè dó pọ́nrán lásìkò tó bá ti tó level tó yẹ kó tó dùn pé máa dó pọ́nrán. Level wo ni wọ́n dẹ̀ fi sílẹ̀ Nàìjíríà that is 18 years. O ti láǹfààní kì í ṣe child abuse. O ti láǹfààní láti dó pọ́nrán bó bá ṣe wù ẹ́. Dó pọ́nrán ní time tó bá yẹ. Dó láàárọ̀ dó lọ́sàn-án dó lálẹ́. Gbé ní assignment ẹ̀ pé o gbọ́dọ̀ ṣe. Kó lè nígbádùn ni o kó lè láyọ̀ ni o. Àwọn ayọ̀ tó wà ń bẹ náà ni pé àwọn nutrient kan bẹ tó jẹ́ kó yẹ kó sanra láǹfààní tó yẹ kó ní. Àwọn àwọ̀ kan bẹ tó gbọ́dọ̀ máa jáde lára obìnrin. Tí o bá dóko ní time to time tó bá dóko ní àsìkò tó yẹ kó dóko kò ní jáde o. Ẹ̀bẹ̀ máa bẹ̀ yín obìnrin ọkùnrin lèmi tí mò ń sọ̀rọ̀ yìí mi ò ní tàn yín o. Mi ò dẹ̀ ní fẹ́ kí n tan ẹnì kankan wá. Pọ́nrán dó lásìkò tó bá ní rẹ̀. Ẹni tó bá pupa á máa tún fresh tó bá ń lo pọ́nrán yàtọ̀ sí cream yàtọ̀ sí pé ó ń lo cream ó máa tẹ́ ọ lọ́rùn. Ẹni tó bá jẹ́ pé èèyàn dúdú ni tó bá ń lo pọ́nrán lásìkò tó yẹ kó de pọ́nrán mú tó ń lò tó ń gba pọ́nrán lásìkò tó gbà tó ń receive pọ́nrán lásìkò tó yẹ kó receive pọ́nrán tó ń gba gbòòlà lásìkò tó yẹ kó gbà tó gba gbòòlà ní time tó yẹ kó gbà ní tí èyí ṣe pé time understand tó gba time gbòòlà ní time tó yẹ kó gbà tó gba time tó yẹ tó gba gbòòlà tó yẹ kó gbà kì í ṣe gbòòlà kó à ń gba gbòòlà à ń pòṣe o gba gbòòlà tó mọ̀ pé tó string tán yes tó máa dùn bó ṣe pé ká fẹnu ńlá ni. Àwọn pọ́nrán pọ̀ bẹ́ẹ̀ àwọn pọ́nrán lóríṣiríṣi débi pé wàá gba pọ́nrán mi wàá gbẹ́ tó lò àdódùn ni. No ẹnìyẹn mọ pọ́nrán lò ni bó ṣe kó lò bóyá pọ́nrán tó tóbi ni bóyá pọ́nrán tó kéré ni ẹnìyẹn gbọ́dọ̀ mọ pọ́nrán rẹ̀ lò lásìkò tó yẹ kó lò fún obìnrin tó bá mọ̀. Gbádùn ẹ̀
lásìkò tó need ẹ̀ please. Ẹ̀yin obìnrin ẹ má tìjú sún ọkọ rẹ mọ́ra gba pọ́nrán tó bá jẹ́ pé boyfriend ẹni fà á mọ́ra gba pọ́nrán lásìkò tó yẹ kó gbà á. I will beg, ẹ̀bẹ̀ ni màá bẹ̀ yín o, ẹ̀bẹ̀ o ni màá bẹ̀ yín, ẹ jẹ́ ká tẹ̀lé ohun tó yẹ ká tẹ̀lé, ká lọ sí level tó yẹ ká lọ, ẹ má tìjú, ìtìjú òsì ò sínú eléyìí. Torí last video tí mo fi lẹ̀ táwọn obìnrin ń wò tán pè mí, àwọn kan pè mí lórí fún gbẹ olómi tútù, àwọn wo fídíò àwọn mo wá ń sọ fún wọn, wọ́n á máa sọ̀rọ̀ pọ́nrán nínú wọ́n á máa sọ̀rọ̀ pọ́nrán ẹlòmí á máa pòṣé nígbà tí ò gba pọ́nrán lásìkò, tí ò gba pọ́nrán tó yẹ kó gbà. Àwọn pọ́nrán tó ń rìn láyà kò ń ṣe pọ́nrán ká máa gba pọ́nrán ká mọ tọ́mtọ́m, no, wọ́n á gba pọ́nrán, ọkàn rẹ̀ á balance. Ẹ jọ̀ọ́, ẹni mo fi sọ fún yín pé I want to wed before any virginity, kò sí virginity kankan níbi eléyìí. Tó bá ti pé 18 years tó ti bàlágà nínú level tó yẹ kó bàlágà, dákun ẹni tó bá ń fẹ́ jó mọ pọ́nrán rẹ̀ lò, tí ò bá mọ pọ́nrán rẹ̀ lò fi lẹ̀ kó bọ́ sọ́dọ̀ ẹni tó mọ pọ́nrán lò. O lówó lọ́wọ́ ò rí dùnú, o tó wá rí dùnú pọ́nrán, ó máa affect life èèyàn. O rí dùnú, o lówó lọ́wọ́, o tó wá rí dùnú pọ́nrán. Ìyá ti jẹ́ obìnrin yẹn o, ìyá ti jẹ́ obìnrin yẹn, ní tí màá sọ fún yín nìyẹn. Ó pé kẹ́ jẹ́ ká jọ mójútó, ẹ tẹ̀lé kó lè pè yín. Ọlọ́run fà lùbáríkà sí iṣẹ́ wa. Thank you so much. Ẹ ṣé tẹ́ ń gbọ́ mi.